Hello, attention, attention. Attention. Attention, attention. Ẹrù inú ilé mi, pumping machine inú ilé. Ní tenant yẹn sin tó gba àṣírí ti tú o ló ní kàn bá ń yọ o. Ẹ jọ̀ọ́ ṣé tó mi ò bá sí nínú ilé ṣé wọ́n máa fi lé yẹn rent fún wọn máa gbabẹ̀. Ó lóun ló ra pumping machine o. Ìgbà tí mo wà nílùú òyìnbó, wọ́n ti gbowó pumping machine mẹ́ta lọ́wọ́ mi. Ẹ jọ̀ọ́ o, pumping machine ló ní kàn yọ yìí o, ló kọ́ àwọn boys wá pé kàn máa yọ yìí o. Ṣé ti rí? Yá. Ó ní pumping machine ṣé rí? Ó nìyẹn ara ta yín ẹ má ṣá lọ. Mi ò sọ pé wọn ò ní ṣe pumping machine but gbogbo tẹ́ bá ti dismantle. Ẹ máa padà wá sanwó ẹ o. Ṣó ti yé? Ṣé o dẹ̀ mọ̀ pé kọ́tì yẹn náà gbogbo kọ́tì mi lẹ fi ṣe nu ilé yín? Èmi mo làwọn kọ́tì yẹn ṣó ti rí? Ṣé ti rí wọ́n yọ pumping machine? Ṣé tó bá ti yọ pumping machine sí, I am telling you, you are going to go to court before you get your money. You dismantle. You are going to, okay, oh, dismantle. Eh? New one. Oh, excuse me. Dúró náà. Nígbà wo fuck your yaya tó kú sọ́run ní kò fuck. Fuck your father, fuck your mother, fuck your system, fuck your ass, fuck your family. Ọlọ́run, look at form. Orí gbogbo form tó fi ń sùn yẹn, form kékeré tó ń gbé jáde náà wọ́n kọ́ ló ní. This gbogbo nǹkan tó fi ń sùn, idiot. Okun bora for fun. Look at your dirty things. Look at you. Gbogbo kọ́tì tó lónú yàrá ṣé wọ́n ló ní? Ṣé wọ́n ló ní kọ́tì yẹn? Ṣé wọ́n ló ní kọ́tì yẹn? Fílẹ̀ má fún ẹgbẹ́ kọ̀ọ̀kan padà síbẹ̀. Yálà já ẹ̀. Close door ṣé wọ́n filẹ̀ kúnlẹ̀ ní? Lọ́ọ̀kì tí wọ́n ti lọ ní. Close door. Ó yá ṣe ti gbogbo ẹ̀yin ọmọ yẹn ẹ jáde kúrò nínú ilé. Ẹ̀yin ọmọdé yẹn jáde kúrò nínú ilé. Ẹ má gbé kọ̀ọ̀kan sí mọ́ o, tẹ́ bá ti yọ ẹ má yọ lọ bẹ́ẹ̀ ṣé ti gbọ́. Kúrò lọ́nà gẹ́gẹ́ kó kọjá ṣe kí akẹ́ bá mi ti géètì lé mi o. Torí mi ò fẹ́ kí àwọn amúrọ̀ bá fi system sneak sínú ilé o. Torí ẹ ti pọ̀jù nínú ilé mi mọ̀ yín o. Criminal have no label. Gbogbo kọ́tì tó jábọ́ sí ẹlẹ́ yẹn ṣé wọ́n ló ní? A ti bà géèmù wọn jẹ́. Ó yẹ ṣe kí á kẹ jáde. Ẹ fọ bẹ gé tẹ bá fẹ́ gé ní tẹ bá fẹ́ bàjẹ́ kẹ dismantle ẹ̀. Òun ètò ti bàjẹ́ yẹn ńkọ́. Òun ètò ti bàjẹ́ yẹn ńkọ́. Ètò ti bàjẹ́ gbogbo tó bàjẹ́ tá a ṣe é sí ara ti ta yín. Ara ti ta yín gbogbo ẹ̀ tẹ́pẹ́tọ́ tẹ́ bàjẹ́. Ó sì ń bẹ̀ kí ló dé tá ara ta ẹ bẹ̀ yẹn. Ara ta ẹ gan ṣá. Sorry for the God. If you are property yàtọ̀ sí property now. Yes. Ọ̀dẹ̀ ni yá ẹ. Ọ̀dẹ̀ ni dádì ẹ tó kú sọ̀rọ̀. Ọ̀dẹ̀ ni yálà jẹ́ gbogbo àwọn family ẹ. Ọ̀dẹ̀ ni gbogbo àwọn cultism ẹ terrorist ọmọ òṣì yahoo boy. Yahoo no be job. Go and work, idiot. Olófo. Ó rẹ̀ pé oníwèrè. Oníwọ̀ ló lélẹ̀. Ó dismantle mi. Wá gbowó náà kó wá rí. Ṣé o máa gbowó? Ṣé kò ní sómi nínú ilé tó máa fi wá gbalé? Ẹ rẹ̀ pé ìyá wèrè. Continue, everything is recorded. Ó yá ẹ bọ́ta. Ẹ má padà wọlé mọ́ o. Tẹ́ bá dẹ̀ dọ̀tí anything. Ẹ má gba anything jẹ mọ́. Ó yá ẹ mọ́ bẹ̀ yín o, ẹ mọ́ bẹ̀ má kẹ̀jẹ̀ yín jáde o. Ẹ gbé ọ̀bẹ má kẹ̀jẹ̀ jáde. Ẹ kúrò ńbí. Ẹ kúrò ńbí. Ṣé that door is locked? Ejima, ṣé the door is closed?
Let me recall. Let me finish.